Sheikh Labib wọ́n ti bínú tán lórí ọ̀rọ̀ Abdulrahman tọ́pá sọ̀nsálẹ̀ kòtò lóòrọ̀ yìí o. Kí ló fa ìbínú? Kódà àfàìmọ̀kọ́rẹ́ ọmọ dá gbọ́nmi sí omi òtó lẹ̀ láàrin ẹlẹ́sìn méjì mẹ́ta torí pé àwọn ti fẹ́ sọ̀rọ̀ ó dàbí pé wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ibi bá mi àbí àwọn ẹ̀ ní nǹkan kan mí lórí ọ̀rọ̀ yìí. Sheikh Labib Lágbàjì wọ́n bínú sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gan nínú ọ̀rọ̀ wọn náà wọ́n tún fìjọ ọmọlúwàbí kún o. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n sọ. Ó sì ṣeé ṣe kẹ́ ẹ dá ẹni tí wọ́n fi ẹjọ́ rẹ̀ sùn, ó sì ṣe kẹ́ ẹ dá mọ̀ láfi ní kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí pé tẹ́ bá dá mọ̀ ẹ fi lè pè sákèésì ẹ wá nǹkan fìdílé ẹ gbọ́ nǹkan tí ẹni sọ sí bàbá Lámúnígun àti ọ̀rọ̀ tí Sheikh Labib sọ lórí ẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ gbọ́ o. Ó dìgbà wo ó dé ẹ̀mí ló tí oníṣẹ̀ṣe kan àbí kírísítẹ́nì kan tí wọ́n kárù nǹkan tí Ràmọ́nì ṣe yìí mọ́ lọ́wọ́ tẹ wá rí àáfàá kan àbí mùsùlùmí kan tó wá ń ṣe ohun tí wọ́n ń ṣe yìí. Ẹ̀yin èèyàn ẹ̀rí kí mo compose ara mi mo lè behave dáadáa tí yẹn bá ṣe nǹkan tí kò dáa ẹ̀yin náà lẹ́mọ̀ sọ pé àáfàá sóde ẹ̀ kúrí báyẹn èpè yìí ti pọ̀ jù mi ò ṣépè nísìnyí o ẹ̀rí mi ò ṣépè nísìnyí mo fún ìyá yìí ní time kó lọ delete kìíní ìkó mbẹ gbogbo ẹ̀yin tí ẹ ń wo fídíò yìí tẹ̀lé gbọ́n tí ìyá yìí ṣe yìí ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ bóun náà ṣe ní káà pàdé ní comment section ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ kí ló kan bàbá arúgbó yìí ń bẹ̀ Ràmọ́nì ní bàbá tiẹ̀ ó ní ìyá tiẹ̀ bàbá tó ń gbé síta yìí tó ń gbé lára níyìí bàbá tiwa ni wọ́n Ìbàdàn ni wọ́n ń gbé bàbá Lámúnígun àfà ńláńlá ni èèyàn ńlá nínú ìjọ yìí ni wọ́n èèyàn ńlá nínú Nàìjíríà yìí ni wọ́n. Kí ni tiwọn pẹ̀lú ọ̀rọ̀ Ràmọ́nì àbí kánsá wá wo fídíò rẹ kó o lè ní viewers kó o lè ní followers mo wọ̀rí mi ò ní ẹ̀yin èèyàn ẹ take note ọ̀rọ̀ yìí o ẹ̀dẹ̀ bá mi mú dání ṣẹ́kẹ́ mi ò ṣe pé ara ń ká mi gan o mo behave ni o sàn pé òun náà gbé fídíò síwájú ló ṣe ní tóun ṣe sàn pé kì í ṣe kó lọ gbàgbà mí ti ń bì kan tó fi ń sọ tó ń sọ sàn pé mi náà ní gbàgbà mí ti ń bì kankan mo dẹ̀ mọ̀ tí mo lè sọ ẹ ń fi post yìí ẹ fi ń wá followers kò tẹ̀ wá sí ọ̀wọ̀ mọ́ kò sí ìtẹríba mọ́ ó dẹ̀ ń sọ èdè ọmọ Yorùbá lẹ́nu ṣé bàbá tó bí ẹ bàbá tó bí wọ sáyé so lè ṣe báyìí ọkọ tó so lè ṣe báyìí kí ló kan ti bàbá yìí ń bẹ kí ló kan ti bàbá tó gbé síta yìí ń bẹ tó ní wọn máa ń fọwọ́ họ rí báyìí kí ló kan ti tiẹ̀ pẹ̀lú kí wọ́n fọwọ́ họ rí báyìí iná ni àbí gbogbo ń tó pè sí wọn lára yẹn tó bá fẹ́ kó jáde nínú ayé rẹ àti ayé àwọn ọmọ rẹ kó jáde kó túbá kó dẹ̀ delete kìíní yẹn wàláì láì dẹ́bẹ̀ mi ní sọ kankan mi ní sọ anything má behave nítorí pé àwọn èèyàn wọ́n ń wò wá ẹ má gbàgbé èèyàn o pé ó ní mo sì máa ń react sí nǹkan báyìí sẹ́kẹ́ mi ò react bẹ́ẹ̀ tó pé ẹnu táwọn èèyàn fi sọ pé ó ṣe dáa nígbà tí ẹ bá ṣe nǹkan tí ò dáa ẹni tó ṣe nǹkan tí ò dáa èèyàn náà mọ̀ pé wàláì nítorí mi ṣe dáa yìí mi ṣe dáa lóòótọ́ kódà pé lórí ráìtì ẹ ló wà náà èèyàn lè jẹ̀bi ńgbà míì lórí ráìtì ẹ téèyàn ti overreact jù lórí nǹkan wàláì èmi náà sì gbà bẹ́ẹ̀ àwọn correction tó ti ṣe fún mi lórí àwọn kankan tí mo ti ṣe sẹ́yìn yẹn ló ń behave normal pẹ̀lú nǹkan tí mo rí ẹni tí mo fẹ́ràn jù láyé mi òun rẹ ni ìgbésíta mi ò fẹ́ mọ tó jẹ́ kódà kó jà fẹ́ gbé wa ayé rẹ̀ ó bàjẹ́ sí mi lọ́wọ́ báyìí ni ayé àbá yẹn yóò bàjẹ́ sí mi lọ́wọ́ báyìí ni kátà sọ pé ìwọ tó jámọ́ nǹkan yìí tí mi ò tún rí ẹ tí mi mọ̀ ẹ́ rí sọmọ pé mi ò lè bẹ̀rù rẹ mi ò sì lè ronú rere pẹ̀lú rẹ mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí human being táwa jẹ àti àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ lára àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn bí kí n fẹ́ rí àti lórí nǹkan tí ò dáa tí àwọn èèyàn ṣe mi ò ní sọ tí ò dáa pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n èèyàn tẹ́ ń wò náà pàdé lábẹ́ comment section ẹ̀yin èèyàn tẹ́ ń wò náà mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣé pé ẹ wo nǹkan tó ṣe tí wọ́n ṣe bàbá Ràmọ́nì wọ́n ṣe family Ràmọ́nì tó pààyàn wọ́n ẹ̀ mọ̀ ń rí
wọ́n sọ ọmọ ìlú Ramoni àwa lọ́mọ ìlú Ramoni ọmọ Ìlọrin làwa. kí ló kan tẹ́nilẹ́ níbẹ̀ ẹni àwọn àfáà tán máa ń rò sórí kí ló ń tẹ́ láti ṣe sáà pé ẹ̀sẹ̀ ẹlẹ́sìn ló ń bàjẹ́ yẹn ẹ̀sẹ̀ ẹlẹ́sìn ló ń bàjẹ́ yẹn nǹkan tí kálukú ń ṣe ẹ wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ba ẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ òun sọ pé wọ́n ṣe program òun ba ẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ so olúwọ̀n ṣe program ẹ̀yẹ̀yàn ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀ torí kí má tún jáde kúrò ní abẹ́ mi ò fẹ́ sùn mi ní ṣe fọ́kọ rẹ̀ mi ní ṣe kankan tí ò dá fún un tí ó yẹ kí iná ọ̀rọ̀ máa jáde fò ní ẹnu mi ni bọ̀ má behave ẹ wo nǹkan tó ṣe kí ló kan Bàbá Lámúnigun bẹ́ẹ̀ tó bá yẹ pé mùsùlùmí ló fẹ́ fi dájọ́ lé lórí pé àwọn gbàtọ́ kí mùsùlùmí Ramoni ṣé àrùn ìṣẹ̀ṣẹ̀ tó ṣe ní tí ò darí ni tí wọ́n ká orí èèyàn ká gbó nǹkan máa lọ́wọ́ wá díjọ́ wo tí mùsùlùmí kan wá gbé ẹnìkejì àlèkùtọ̀ sẹ́ẹ̀rẹ́ o gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ máa jí àbá yìí o wọ́n máa fún wọn kó o àbí ká ní kírísítẹ́nì náà wá ní ọ ó wá dìgbà wo tán ká òkú èèyàn àwọn nǹkan burúkú orí èèyàn pààtì èèyàn mọ́ pásítọ̀ kan lọ́wọ́ tẹ wá rí mùsùlùmí kan àbáfáà kan tó wá bóde tó wá ń ṣe lóye tí wọ́n ń ṣe ó wá dìgbà wo tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin yẹn tẹ́ bá mọ wúmà yẹn torí obìnrin ló ń sọ̀rọ̀ yẹn ó dẹ̀ lọ́kọ ńlé ó sú ọ̀kú wa lọ́kọ kódà bó ti kọ́kọ́ lẹ̀ gan ó sá lọ́kọ rí oní ẹni tó bí ẹ tó jẹ́ bàbá tó bí ẹ sáyé ó dẹ̀ ń yẹpẹrẹ bàbá kan fáwọn ọmọ rẹ̀ ó ń gbé wọn síta ó wá ń sọ̀rọ̀ lé orí fídíò yẹn sí tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ sẹ́nu rẹ̀ máa dùn tó bá kí ọkọ tó fẹ́ sílé náà ṣe bẹ́ẹ̀ fún sẹ́nu tiẹ̀ máa dùn sóò mọ Ramoni ni àbí òrí fọ́tò Ramoni àbí àwọn náwó Ramoni wọn ò rí tẹ̀fí wá ń gbé àwọn ẹlẹ́yìn síta sẹ́rí nǹkan tí sọ́mi dà sọ ayé dà tẹ́ bá bínú tó bínú kọjá àlà àyìn kó máa lọ gé ọ̀dà mo fẹ́ mọ tẹ́yìn yẹn fẹ́ ṣe báyìí lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó gbé bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí máa gbé mo máa ń ṣe ni mi ò ṣe yìí torí àwọn èèyàn máa gbàrú rẹ̀ ní ààyè máa ti hot jáde bọ́ mi ní ṣe nǹkan wàláì mi ní ṣépè fún ọ mi ní ṣépè mi ò ní sọ ọ̀rọ̀ òdì kankan sí ọ ṣùgbọ́n mo fún ọ ní time láti delete kìíní ya bàbá tó rọ gbígbàdé yìí wọ́n ṣe nǹkan kan àníwèé wọn ò ní 100 fóònù bàbá yìí ò ní 100 fóònù irú ìhàn ilẹ̀ kan yẹn wọn ò ní 100 fóònù tán lónìí irú ilé gẹ́gẹ́gẹ́gẹ́ náà ẹ̀ ń bá Bàbá Lámúnigun irú fóònù gẹ́gẹ́gẹ́gẹ́ kódà jọ́ tó ní lọ́wọ́ mi ní àwọn òkú láì ṣe fídíò mi ṣé kìí ṣe fóònù mi rere yìí irú fóònù mi lẹ́ ń lò yìí wà láìtàláì irú fóònù yìí gẹ́gẹ́ ni wọ́n ń lò gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n ń lò wọn ò mọ nǹkan kan tí ń lọ lórí social media wọn ò mọ anything kí ló lọ gbẹ́ni lẹ́yìn síta sí nísìn Ramoni mọ̀ ní bàbá títí ẹ̀ Ramoni ní bàbá títí ẹ̀ ó láwọn tó kàn kéwú wọ́n ní gàgà àwọn tó ń gbó òṣùká ló ń gbé láwà ní wa tó dẹ̀ mọ̀ kékeré sóṣùká sẹ́wọ̀n pé ẹ̀rọ àbíyù ti wá nìyẹn ẹ̀yin èèyàn ẹ máa wo bọ́rọ̀ ṣe ń lọ o ẹ máa wo bọ́rọ̀ ṣe ń lọ o ẹ máa bọ́rọ̀ ṣe ń lọ o sọ̀rọ̀ pé òun àbíyù ti wá nìyẹn tó bá di pé ẹnìkan máa. pẹ̀lú nǹkan tá a wá ń sọ lọ lórí ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ pé báyàn ṣe ń gbé ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ pé èèyàn ti ń sọ lórí ọ̀rọ̀ lọ́rin gbà òbí ká Bàbá Lámúnigun ìṣàsọmọ lọ́rin wọn èsì ìṣàfà lọ́rin Ìbàdàn ni wọ́n ẹ dákun kí lọ́kàn Bàbá Lámúnigun lórí ọ̀rọ̀ yìí la fi ń sọ pé kò sílùú tí wọn ètí hùwà bàjẹ́ ìpànìyàn ó ṣẹlẹ̀ ńbàdàn ó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ó ṣẹlẹ̀ lẹ́kìtì ó ṣẹlẹ̀ lóńdó ó ṣẹlẹ̀ nípìnlẹ̀ Èkó Ìlọrin náà ló ṣẹlẹ̀ la sọ pé kẹ́ ẹ mọ́ jì aṣọ ọ̀rọ̀ di pé bóyá wọ́n fẹ́ dójúlé ìlú kan àbí àwọn
èèyàn kan àbí ìran kan torí ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo. Olú ọmọ Yorùbá ètò ìmú wa rèé o pẹ̀lú ń tọ́sẹ̀lẹ̀ tí Sheikh Labeeb sọ yìí kí ni nǹkan tẹ́ rí sí kílẹ̀ ọ̀pọ̀ ṣẹlẹ̀ ǹjẹ́ nírú ọ̀rọ̀ tẹ́ni sọ́sọ́